Hello. Hello, sir. Sir. Ẹ kúrò lẹ́mà. Yes, ma. Ṣé single mother Ẹjọ́ ni mo yín fẹ́ mà? mo ti fẹ́ dìgbà so mo fẹ́ lè àmọ́. Ok mà. Ṣé tí ọkàn yàn bá fi wọ́n kàn yàn bí oṣù mẹ́rin ẹ̀dẹ̀jọ́ ń gbé nílé? Orí ẹgbẹ́ mi lówó mo bèrè owó tó jẹ mí. Ọ̀dọ̀ wọn mi yẹn là ń gbé. Mo bèrè owó jẹ mí. Àyàwó ti fún mi lówó yẹn. Wọ́n lè rà dájọ́ pé tí kò bá ti fún mi lówó pé torí mò ń tajà nílé. Wọ́n lè rà dájọ́ pé tí kò bá ti fún mi lówó pé tí wọ́n ṣe oúnjẹ fún mọ́. Àgbà pé fún mi lówó ni kí n tó máa ṣe oúnjẹ fún mi náà mo kankan ní ṣọ́ọ̀bù láti ṣe fún wọn nílé. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mọ̀ fowó lè mọ̀ nǹkan fún mi bàbá tó ń tajà báyìí. Èmi mo mọ̀ ń lo nǹkan lọ sílé kò dẹ̀ ní sanwó fún mi. Ó jẹ́ nílé owó yẹn pọ̀ díẹ̀. Sọ̀rọ̀ àti mo ṣáà gbowó yẹn mo ṣáà dán mọ́mí ẹ̀rọ lórí ìjà pé kò fún mi lówó. Lọ́wọ́ fún mi báyìí kò kí ń sunlé nínú ọ̀sẹ̀ kan ẹ̀kan ń sunlé. Kò sunlé mú kò fọ́ ọkàn mi kò sí kan. Wọ́n á ní tí mo lè kọ́ kí n kúrò nílé kan kí n kó jáde kí n lọ máa dágbé. Sí ìtòkù kò ṣe níṣe èyí ìtọ́jú kò ṣe èyí oúnjẹ kò ṣe èyí ìbálòpọ̀ láti bí oṣù mẹ́rin kò ṣe kí ni mo lè ṣe. Ẹ ṣé mà. Màá kọ́kọ́ rí ọ̀rọ̀ yín lórí náà. Ṣé ẹ ti rọ́kùnrin kan tó ń tàn yín ta ni mà? Mi ìrẹ́ nìkan kan. Wá farabalẹ̀ tẹ́ ẹ bá tilẹ̀ nìkan tó ń tàn yín tẹ́yìn náà ò dẹ̀ tanra yín mà ẹ má bínú o. Márìgì yín ti pé ọdún mélòó mà? Ọdún mẹ́fà ló máa pé ní January ọdún tó ń bọ̀. Ọdún mẹ́fà. Bẹ́ẹ̀ni. Kí márìgì wá dábàá ìwọ náà ọdún mẹ́fà péré ẹ ti bí ọmọ mélòó mà? Ọmọ méjì. Ọmọ méjì lẹ ti bí kí ni èjì àkọ́kọ́ yín mà? Ọdún mi 6 years. Ìkejì ń kọ́ mà? 3 years. Kí ni èjì tí yín gangan mà? 34. Kí ni èjì ọkọ yín? 40. 40. Ilé tí mọ́mì wọn kọ́lẹ̀ ń gbé? Bẹ́ẹ̀ni. Ìgbésẹ̀ wo mọ́mì wọn gbé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé mọ̀ pé gbogbo òṣèlú wọn. Ẹ rò pé mi ò lè fi lọ̀ wọ́n pé àsùnmọ́ra mi lè fi lọ̀ wọ́n bẹ́ẹ̀ àbí báwo mi lè mọ́ fi ṣọ́ káàkiri mi ò lè fi ìyẹn lọ̀ wọ́n bẹ́ẹ̀. Ẹ ṣé ẹ bẹ́ẹ̀ jọ ń gbénu ilé ni àbí? Bẹ́ẹ̀ni. Nígbà tó dẹ̀ jẹ yín lówó ọ̀nà sọ fún yín wípé kí ẹ má mú nǹkan wálé fún wọn mọ́ àbí? Bẹ́ẹ̀ni sà. Inú ọjà tẹ́ ń tà náà lẹ ti mú nǹkan wálé ọjà ti fẹ́ tán ṣọ́ọ̀bù àbí? Bẹ́ẹ̀ni. Mọ́mì wọn wá yá wọn lówó láti fún yín mà? Bẹ́ẹ̀ni. Ṣé mọ́mì yín ẹ̀yin náà support lórí àárín yẹn àbí ọmọ wọn náà support? Èmi náà support. Ẹ ṣé lẹ́yìn ìgbà tán wá sanwó tán lọkọ yóò wá sunlé mọ́ wọn fọwọ́ kàn yín mọ́ wọn ṣe kankan mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. Ìgbésẹ̀ wo lẹ́yìn wá gbé ńgbà tán ṣe bẹ́ẹ̀ yẹn àti pé kó tó di pé ẹ farabalẹ̀ kó tó di pé wọ́n san owó yẹn mà àwọn ìgbésẹ̀ wo lẹ gbé? Ṣé ẹ mi ò gbé nǹkan kan mo máa ń lọ ní àbó láriwo? rárá kò làjà mo kàn máa ń bí náà ni pé ìgbà wo lè fẹ́ fún mi no. Mo kàn máa ń bí náà ni pé báwo ni ìgbà wo lè fẹ́ fún mi ìgbà wo lè fẹ́ fún mi mo ṣe máa ń bí náà bí wọ́n ti máa fún mi ó dà ní wọ́n máa fún mi kí ní ṣòro máa fún mi tó bá ti ní. Lẹ́yìn ìgbà tí wọ́n wá sanwó yẹn tán mọ́mì wọn náà mọ̀ pé wọ́n wá sunlé. Ó ti lẹ́yìn ṣe bẹ́ẹ̀ nígbà kan ó ti pẹ́ náà tí ò ti ọ̀rọ̀ owó ti ṣẹlẹ̀. Mo sọ fún mọ́mì wọn ní pé kí n ṣáà sílẹ̀ ní àti pé tí sísun lé yẹn. Ṣé mọ́mì wọn náà mọ̀ pé wọ́n wá sunlé báyìí? Wọn mọ ọgbọ mi sọ fún wọn mọ torí mo sọ sọ wọn ní kí n filẹ̀ pé kí n sọ mọ pé bẹ́ẹ̀ ni wíìlì wa ò papọ̀ fà wíìlì wa ò papọ̀ same compound but wíìlì wa ò papọ̀. Ṣé mọ́mì ṣé ìyá ò ní mọ̀ pé ó bóyá ọmọ ẹ̀ wálé tàbí kò wálé wá sí wọn lè mọ̀? Wọn lè mọ̀ bẹ́ẹ̀ ni. Ṣé ẹ ní bàbá ọkọ mà? Ṣé mo rárá mi? Ẹ ní. Bẹ́ẹ̀. Ṣọkọ yín ni àkọ́bí? Bẹ́ẹ̀. Ìràwọ̀ ni ìyá ọkọ yín àti ọkọ yín kọ síra wọn méjèèjì báwo ni àpọ̀ wọn ṣe ní ṣé wọ́n ní gúrò àpọ̀ wọn méjèèjì? Wọ́n máa ń ṣe é ló ń sọ̀rọ̀ náà. Ṣé màmá ọkọ yín lè bọ́kọ yín sọ̀rọ̀ kó gbọ́? Wọ́n lè bá a sọ. Ẹ tẹ́ wàá ṣe lélẹ̀ mọ́mì náà lẹ́wàá rán sí wọn. Ṣẹ́yìn kí ó tó di pé ẹ ṣe yẹn ṣẹ́yìn ti bá wọn sọ̀rọ̀ ẹ ti bẹ̀ wọ́n pé kí ló ṣẹlẹ̀ kí mo ṣe fún yín? Mo ti sọ ní kò sí kankan náà. Mo ní àbí tí wọ́n ti ṣẹ́ máa ń ní wọ́n ti ṣẹ́ ní kò sí kankan. Ẹ ṣe ìyá ọkọ bàbá ọkọ ìtàn wà láyé fún náà nìyẹn. Ìyá ìyàwó bàbá ìyàwó ara nǹkan tán wà láyé fún náà nìyẹn. Ara ojúṣe wọn náà nìyẹn nígbà tó ọmọ yẹn bá ti lọ sílé ọkọ tàbí ọmọ èèyàn ṣe ìgbéyàwó. Nípa ìdí èyí mà mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan mọ́mì lẹ́wàá sọ fún báyìí. Ṣé ń gbọ́ mà? Ẹ wàá sọ fún mọ́mì báyìí. Mọ́mì láti ìgbà tí mo ti gbawó lọ́wọ́ ọkọ mi kan báyìí ló ṣẹlẹ̀ kódà mi ìfẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ó ti lé lóṣù mẹ́rin báyìí wọ́n sún mọ́ mi mọ́nú ilé wọ́n sanwó gbá wọ́n sanwó àwo
mo wá ní kí n sọ fún yín mà ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ ìyẹn tó bá jẹ́ pé ẹ̀yin àti mọ́mì náà ẹ̀yin méjèèjì ẹ súnmọ́ra yín dáadáa ṣé gbọ́n mi sí omi ò tó kọ́kọ́ sí láàrin ẹ̀yin àti mọ́mì àti ìyọkọ yín àtẹ̀yin náà ṣé kò sí. ẹ kò sí sá. àwọn lẹ́wàá sọ fún báyìí àwọn lẹ́ni àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sọ fún báyìí pé owó tẹ ẹ yá mi ń jọ kìíní àná tẹ ẹ yọkọ mi àtìgbà yẹn nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ẹ wàá bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi bi ọkọ mi ni ẹ mọ́ sọ̀rọ̀ wípé bí a mo fẹ́ kúrò nulẹ̀ ẹ mọ́ sọ̀rọ̀ pé bí a kò mò ń bínú ẹ bínú sọ̀rọ̀ mi ti yé yín mà settlement fẹ́ ń sìn kì í ṣe pé ẹ ń bínú ẹ bá mi bi ọkọ mi báyìí ló ń ṣẹlẹ̀ màmá sọ̀rọ̀ mi ti yé yín mà ilé yín ò ní dàrú o ẹ mọ́ kẹrù kúrò lé nítorí yẹn o ìkórìtà tó ka yín mọ́ lọ́wọ́lọ́wọ́ sì ná marriage yín nìyẹn bá ní ẹ̀sìn jẹ́ nìyẹn olóòní fi yín lẹ̀ o marriage tẹ̀ ń wù yẹn is in phases face tẹ̀ yín wà ń sìn lọ́wọ́lọ́wọ́ nìyẹn olóòní fi yín lẹ̀ mà ẹ kò ká yes ma.